mo sọ fún yín chief kò sí ẹnìkan kan mọ́ láyé mi lẹ́yìn. mo tẹ mọ bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ pé ta ló fẹ́ bẹ́ẹ̀ mi ta ló fẹ́ bá forí dálé àfẹnitórí rẹ̀ ọba fọ́. kò sí olúwẹ̀ ta ló tó bẹ́ẹ̀. sọ́ọ̀bà forí tu àpáta. kò sí. kí mo tẹ ń sọ lẹ́nu mi tí ó dùn yìí gan òun ti jẹ́ ń wọ́ jù sínú mọ́tò kí n gbé ọ lọ passport office kí ọ lọ gba passport kan lọ mọ́kàtọ́ fẹ́ lọ gan pàápàá. wo ìwà níjọ bá nàìjíríà lọ Muritala Muhammed airport lọ́ba lọ. ìtẹ́ bá ti fẹ́ torí ìnífẹ́ kọ bá nàìjíríà lọ rárá. ìtẹ́ bá ti fẹ́ kí n ṣe ni chief bẹ̀kẹ́rì tí o ní passport office yẹn má wulẹ̀ bí mi lọ passport office ẹ̀yin ẹ̀ kówó fún mi èmi á lọ yanjú gbogbo owó ọ̀dà wàá gbowó lọ́fíìsì lálẹ́ àlálẹ̀ màá bá yín. sọwárí tó bá ti mọ́kàdé àwọn olùsí tó ń tẹ̀lé káàkiri àwọn ọmọ oníṣòkòtò tó ń tẹ́lẹ̀ bí bárí kan bínú wọn mo lè ní kùsẹ́nu ọ̀nà rẹ kíjọba ó pàwọ́ náà. chief kò tó yẹn mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kò sẹ́nì kankan ẹ̀ṣẹ́ ní ṣètò tí wàá gbà láti rán mi lọ sí Mecca sí mo ti dẹrú yín o ẹ wá gbà wípé ọmọ gidi lọmọ tẹ́ ẹ fẹ́ fẹ́ yìí gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti ń fẹ́ ni màá máa ṣe fún yín ẹ̀ẹ́dẹ̀ ní rí ọkùnrin kankan bíbà ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí bá tiẹ̀ ń fún ọ. yes. mo bẹ̀rẹ̀ sí fún ọ nílò fún mẹ́ta chief ẹ ṣe. láti òní lọ kàkà dá báwọn tó ń tẹ̀lé kò ní kúlù fún gbogbo wọn. kò sẹ́nì kankan lẹ́yìn yín chief. kò ní kúlù fún gbogbo wọn. àní kò tiẹ̀ sẹ́nì kankan lẹ́yìn yín. bàbá sì ti ń dé báyìí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan wọ́n fi wá pàdé rẹ̀ rẹ̀ àpòjù tí ẹni. chief. kí mo ti ṣe fáwọn yìí jáde kí mo ti ṣe fún ọ tó ń kúnlẹ̀ fún mi ṣebó lórí ibú tí mò ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣe bí mo ra tírèènì fi léyìí kó tó di ẹnìkan gbà mọ́ ń lọ ni mo ra tírèènì fún mọ́kọ́lé fún bẹ́ẹ̀ tó bá tiẹ̀ gbà wọ yọ gbọ́dọ̀ fún àwọn àdédé wà bá mi lọ́fíìsì lálẹ́ chief ẹ ṣe ẹ ṣe yóò dáa fún ọ. ìkẹ́rẹ́ ìgbé wá balẹ̀ máa ń bí fún mi o. ẹ sọ̀rọ̀. The Willows way. Yes, madam. Madam, Colonel Aja is coming. Wo kó ayé sẹ́gbọ̀n kan báyìí lọ́kùn mi. Colonel Aja yìí ọ̀ ń dá. Wọ́n bọ̀ mọ́. George. Aram. Kí ló dé? Aram. O tí ì gbọ́ ṣá. Àjọkẹ́, Pekin. Wọn ò tí ì sọ fún ẹ. Òwe lẹ́tà gbà. Àbó òní wáyà. Pé. Wípé èmi Àjọkẹ́ Ògún. Mo ń lọ sí Mẹ́kà lọ́dún ìṣá. Kí ló ń parẹ́ rẹ̀ sí? Àjọkẹ́. Mo ti ẹ̀rù pé wàtàtà ló ń sọ ni. Ó ń lọ sí Mẹ́kà. Irú àwọn ni wọ́n wá ń bẹ̀jọ́ sọ fún mi. Mẹ́kà kọ́. Mẹkani jọ mo wá láti relax ṣe wá bàtà. Bàtà ni relax níbo. Ṣé orí bíbá ẹ̀ ó ti di ilẹ̀ mímọ́ ń sìn? Ṣé ìgbà náà sọ sí yẹ? Mímọ́ inú ilé yìí ó ti di ilé mímọ́. Mi ì dẹ̀ fáwọn èèyàn rádaràda bíi tiẹ̀ mi ì sí ẹ̀fẹ́ rí wọn bíbá ẹ̀ mọ́jọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣé pé omi nìkan tó ń sọ? Mo mí nà ẹ̀ náà. What the hell are you talking about? Ṣàgbà ìta ni. Ọmọ ẹ tó bẹ̀ sọ̀rọ̀ ní. Ìwọ ta ni. No, má ṣe bẹ́ẹ̀ ṣé torí pé mo pẹ́ kí n tó débi forgive me. My friend don't touch me. Fọ́jẹ́! Outside! Come on! Wo. I say outside! Ẹ̀kọ́ ayé bọ́ síta ní ọdẹ mi jẹ́rẹ́ ẹ má tilẹ̀ lébi lu. Ẹ má kéye àgbẹ̀sára mi. Kí ni gbogbo nǹkan tó ń sọ? Ìwà pẹ̀lú ta ni. Ọmọ ẹ tó bẹ̀ sọ̀rọ̀ ní. Ẹ máa ń borúkọ ẹ̀gbọ́jà ń sọ̀rọ̀ ni. I, Colonel Bello, the son of Ajayi Ofidiolu. And what and so on? No, don't do that. My friend don't touch me. Mo ń sọ fún ẹ. Mo ti di àlàájá. Mi lọ sí Mẹ́kà. Mi dẹ̀ sí ilé fún èèyàn rádaràda bíi tiẹ̀ mọ́ǹtìn. Di àkọ́kọ́. So kó work out. Níbo? Níbí báyìí. Níbí báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Do you know what you are talking about? Look at this man. Kémi jáde. Táyíkà ìbọnìwèrè ìgbà lọ. Màmá mi, tí ò bí gan màmá mi. Lọ bọ́ síbí. Màmá mi. Please walk this man out. Olóyè kan sílẹ̀ tẹ̀kọ́ yẹn. Àpọ́n lọ fẹ́ àbábùkù. Èmi Àjọkẹ́. Bọ̀bọ̀ mi gbé rálẹ̀. Kí ló fẹ́ ṣe? Mo ní kí ló fẹ́ ṣe fún mi? Àbájúmọ̀ àjọbẹ̀ẹ́lẹ̀ lẹ́sẹ̀. Èmi àjọbẹ̀ẹ́lẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Màmá. Jáde. Àjọkẹ́.
kí táyà wọ́ọ̀kì mi out. ní inú ilé ìkan náà. ní inú ilé ìkan náà. all right okay alọ́ntiẹ́ o abọ́ntìní mi ò ní sáà fún ẹ̀sìn tí o bá sí special duty tí mo ní kò tàǹgòrà tí mo fẹ́ lọ attend sí tí n bá parí special duty yẹn wàá wá gbà pé mo lè sáà bẹ̀. kò ní dáa fún ẹ gbogbo gátó ọlọ́kùnrin ló máa kó síbẹ̀ kò ní dáa fún ẹ. wọ́n ní adúpẹ́ lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀ba. wọ́n ní kadúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ba. ẹdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní kadúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ba. kí ni ìdí ọpẹ́ wa lọ́dọ̀ òní? wọ́n ní kí ni ìdí ọpẹ́ yìí. àwọn àlàájá àti àlàájì wọ́n gbèrò fún àbẹ́ lọ sí Mẹ́kà àti Mẹdínà. fáwọn ní àwọn aláàjà àti àwọn aláàjì wa wọ́n gbèrò bí àwọn fẹ́ lọ sí Mẹ́kà Mẹdínà ilé Olúwa. Ọlọ́run sì gbà fún wọn. fáwọn ní Ọlọ́run gbà fún wọn. ẹ wá rí fáwọn ní kẹ́ẹ̀ rí o gbogbo ẹ̀yin jẹ̀mọ́. ẹ wo àwọn bàbá wa méjèèjì yìí. fáwọn ní kẹ́ẹ̀ lójú bọ àwọn bàbá wa méjèèjì dá jókòó yìí. ẹ wo nǹkan kéèyàn sì tọwọ́ bọ àpò. fáwọn ní kẹ́ẹ̀ tọwọ́ bọ àpò. bàbá wa ń sọ̀rọ̀. ìdílé ọmọ bàbá yọ̀ọ́ mo rò pé ẹ̀rẹ̀ mọ̀ mi tẹ́lẹ̀ ẹ kàn ń gbòòrò mi òun mi ò sì ní sáfà inú wọ́n wàá fara mi hàn mí àwa làwa rán wọn lọ àwa ní títa alátìdá méjì alátìdá gẹ́gẹ́ tẹ́ bá ń gbá alátìdá kọ́tà àwa ìjìrì pẹ̀lú ọgọ́lọ́. ẹ wà á rí àwọn kinní àdúrà tí a fẹ́ kẹ́ẹ̀sì lẹ́kùnrẹ́rẹ́ àwọn tí wọ́n gẹ̀ẹ́sì méjì àwọn bọ́ọ̀ sọ́ọ̀sì ó sọ̀rọ̀ jókè tí wọ́n bá lọ Mẹ́kà tí wọ́n dé Ọlọ́run jẹ́ kí wọ́n padà sẹ́nu iṣẹ́ ìmọ̀. bẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣàlàyé iṣẹ́ tí wọ́n ń ṣe mo ṣe àfa wa. àrọ́wá náà àwa làwa ń lọ Mẹ́kà àwọn bàbá wa jíríba wọn náà lọ Mẹ́kà àwọn ọlọ́run ní aláṣẹjàdù làwọn méjèèjì aláṣẹjà kéèké náà alájí náà ẹ ṣe mo fẹ́ àti ilé àti ọ̀nà tẹ̀ sílẹ̀ àti sí abẹ́ ìṣọ̀ lọ. kí ẹ bá wa mú ìbúra yẹn ní ọ̀pọ̀ ní wọ́n padà dé wọ́n má ti ṣe burúkú mọ́. sílẹ̀ láì ẹ rí ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ. fáà ní ọ̀rọ̀ tí àwọn alájí jíde bá ti sọ yẹn ọ̀rọ̀ ní gidi ní fáà wá ní ọ̀rọ̀ gidi ní o. ó ṣe pàtàkì. wọ́n ní ó ṣe kókó gan-an ni. wọ́n ní àlùkà wà ní ẹrù Ọlọ́run. fáà ní àlùkà wà ní ẹrù Ọlọ́run ni. tó ẹ fẹ́ ṣe àlùkà wà ní ẹkúnlẹ̀. fáà ní ẹ̀yin alájà Kubrat àti alájà Kudrat ẹ fẹ́ ṣe àlùkà wà ní báyìí ẹ̀ ní rámásá o. àmín. ẹ rí kùrẹ́ àti ẹ̀wọ̀ lọ́wọ́ mi. tó ọyẹ wa gbà o ti mú ma wí yìí ẹ̀ kálukú kẹ́ ẹ dárúkọ ara yín. èmi Kudirat Fọláṣadé. èmi Kubrat Àjọkẹ́. mo gbà pé kò sí Ọlọ́run mìíràn ọ̀kan ṣoṣo lọ́lọ́run. mo gbà pé kò sí Ọlọ́run mìíràn ọ̀kan ṣoṣo lọ́lọ́run. ànábì òjíṣẹ́ rẹ̀ ni. ànábì òjíṣẹ́ rẹ̀ ni. kí n wọ kí n máa bá. kí n máa bá. Mẹ́kà tí mò ń lọ yìí. Mẹ́kà tí mò ń lọ yìí. tí mo bá lọ tí mo bá darí dé. tí mo bá lọ tí mo bá darí dé. tí Olúwa ni ó máa ṣe. tí Olúwa ni ó máa ṣe. n ò ní ṣe iṣẹ́ kíṣẹ́ mọ́. n ò ní ṣe iṣẹ́ kíṣẹ́ mọ́. bẹ́ẹ̀ ni n ò ní rìn ìrìnkúrìn. bẹ́ẹ̀ ni ò ní rìnrìn kúrìn. n ò ní bà orúkọ orílẹ̀-èdè jẹ́. n ò ní bà orúkọ orílẹ̀-èdè jẹ́. n ò sì ní jẹ́ kí orúkọ mi ó bàjẹ́. n ò sì ní jẹ́ kí orúkọ mi ó bàjẹ́. kí ìbùkún Olúwa. kí ìbùkún Olúwa. kí ó máa bá mi. kí ó máa bá mi. bá orílẹ̀-èdè mi. bá orílẹ̀-èdè mi. àti ìlú mi. àti ìlú mi. àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والهادي لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله وصحبه أجمعين الله لا إله إلا هو لا إله إلا هو سبحانه ولا نور وفي سماوات وما في الأرض وظلت يسبحوا يدعوا يعملوا ما بين أيديهم وما يدعوا ولا يجدون من شيء إلا بمن واسع كرسي سماوات والهدي فلا يعود يزن ما هو العلي اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والهادي سبق ناصر الحق لا إله إلا أنت المستقيم وعلى آله وصحبه أجمعين ربك رب العزة عما يصفون وسلام على المرسلين فاتحة يا جماعة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
bàbá lúwẹ̀. abẹ́yìn náà ti gbọ́n pẹ̀. ìyá onídìrí mà pẹ́ ìlú ìbẹ̀. bàbá òṣìyà tó kú máa pa mọ̀nà máa lọ yẹn. aṣẹ́wó ló rán lọ́mọ ká. aṣẹ́wó. èèyàn gidi lè yúrò kó rán lọ́mọ ká ni. bàbá títí ẹ ti ta. nígbà yẹn bá gbowó ẹ̀ títí tó bá yà ní àlè dànù. àlè dànù. ẹ̀wí bẹ́ẹ̀ kú. tẹ bá dẹ̀ nínú bàbá yẹn wò dáadáa ìnira ló fi fowó jẹ́ lẹ́ǹdó. àyàbọ̀ òkò. ìmọ̀ pẹ́ iná rí àwọn ìyàwó wọn ṣe náà máa rò bàbá wọn ló fowó lẹ̀. olóde mẹ́ta ìrímù rẹ̀ kó dọ́gba rí. ìmúrarú wọn dọ́gba. olórí bobobo. ọ̀rọ̀ lẹ́sọ. irú wọn kú ta. ìyóòdì ìdákun. ilẹ̀ tí ìṣerú wọn wọ́n kún títí. àwọn alárùdànù bí ọkọ̀ tí pàmò pé iná rí bẹ́ẹ̀ yẹn onídìrí. ní ọba ṣẹ̀bà wá gbé wípé ọba máa náà tí ò mọ̀nà aṣẹ́wó. aṣẹ́wó wá búlù wá. ẹ jẹ́ ẹ̀rọ bá ti màmá ẹ jẹ́ ẹ̀rọ. mẹ́ta péré la ìṣe. ẹ fọwọ́ máa padà wọ ẹ ṣe tó ọmọ. ìyá onídìrí ṣé kìí ṣe pé màmá yìí ti yà nǹkan mi ṣé kìí ṣe pórí ẹ yí. ẹ wo ẹ sábà bẹ́ẹ̀ mi dín ní òde múlù yẹn lè púpọ̀. mo ní tẹ̀ fẹ́ sí ni. ẹ kúlé. bọ́ bàbá gba àyà burúkú yìí aláìlérò lórí èèyàn jásíjásí èèyàn lásán ìkejì ajá kò túnú léṣe ó lọ tún ta ṣe ọlọ́run ló máa fìyà jẹ wọ́n kí ni bàbá burúkú yìí ṣó o rò bí gbogbo nǹkan tó bò o rò bóbò gbogbo àṣírí ẹ ti tú àṣírí wùrà adìyẹ kí ni burúkú jásíjásí. yóò ti sọ ọjà ìpínlẹ̀ náà láti sàn. ìgbóná lu àwọn láti ọjà ìpínlẹ̀ náà láti. o rò kó lẹ́tà gbà láti ìdìbò yìí. èèyàn máa ń bá èèyàn jà lórí aṣọ ni kí ni mo sọ fún ọ nísìn. kí ni tó ṣe fún mi kí ni tó ṣe fún mi mo ní kó rán mi lọ sí mọ́kà ò rán mi lọ sí mọ́kà o wá lọ rán olùṣe olórí burúkú jásíjásí àwọn èèyàn kéèyàn èèyàn lásán ìgbésí ajá ò rán wọn lọ sí mọ́kà ibi tí mo ti ṣe ni mo fi gbọ́. ta ni mo rán lọ sí mọ́kà. tàfí àbúrò ká ta ni mo rán lọ. tàfí àbúrò ká o wá o tún mú àmọ́là o tún lẹ̀ mọ́ mi lójú o lẹ̀ mọ́ mi lójú gbogbo tó jẹ yẹn máa sáfà lórí. obìnrin sọ́ra rẹ̀ gbogbo tó jẹ yẹn ó máa sáfà lórí máa sáfà lórí wọ́n kì í bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ pé nǹkan kan o. dànù wọ́ pẹ̀lú àwọn tani. bẹ̀rẹ̀ pé nǹkan kan o. wọ́ pẹ̀lú àwọn tani inú ilé máa gbóná fún mi. ìtọ́jú àwọn ìkọ́kọ́ la wà ní ilé yìí o. inú ilé máa àwọn ìkọ́kọ́ la wà ní ilé yìí o. èèyàn kéèyàn yìí. ẹni ọba ń sọ fún ọ pé mìíràn yẹn lọ sí mọ́kà nígbà tó fọ̀rọ̀ mọ́kà lọ bí tí ìbá ti pé wò lójú ọmọ ọdún mọ́ọ̀lù ẹ̀ káàkiri. ó ti àwọn tí wọ́n lọ sí mọ́kà fíbùtù ni wọ́n fi rìn àbí dúpúlẹ̀tì tó kọ́ fún wọn ló náà gbé sínú ẹ̀yìn ṣàlàyé fún mi kí n gbọ́. káṣẹ ìwádìí wípé ọgbọ́n kankan láti ta ọgbọ́dọ̀ wàá sọ fún mi tó mú gbogbo oúnjẹ tó pinnu. gbogbo kólúkúrú kún oṣù ẹ̀. ọmọbìnrin lọ sọ́ra rẹ̀ ọmọ òṣèlú tó bàjẹ́ lè kó o. tó bá fẹ́ dà ní kó dà padà bí kí bá ṣe padì jọ ṣiṣẹ́ ìgbéyàwó láàárọ̀ lọ́sàn-án lóru mi kì í sún sórí sí ẹ́ wọ́n ní mi wọ́n bẹ̀rẹ̀ sí ní mi àjẹ́ mi lórí ẹ̀ ọlọ́run máa fi àjẹ́ mi ọlọ́run máa fi àjẹ́ ẹlẹ́dàá mi ló máa fi àjẹ́ gbogbo nǹkan tó ṣe yẹ ẹlẹ́dàá mi ló máa fi àjẹ́ ọlọ́run àìsọ́lá rẹ̀ olóṣì àgbáyà.
darí dé ẹkú ọdún ẹkú ìyẹdùn ará mi o adúpẹ́ f'Olúwa àti tọ́pẹ́ dá àwọn ọ̀jọ̀gbọ́n alálìyàjì tí wọ́n lè Mọ́kà ọkùnrin obìnrin àwọn ọmọdé pẹ̀lágbàlagbà mélòó ní ká wí títí lọ sọ́wọ́ Òṣogbo Ìkàrẹ́ pẹ̀lú Ògbómọ̀ṣọ́ Ìjẹ̀bú Igbó tíjẹ̀bú Òde ẹ̀sìn yó Olúwa rọ̀ yín lọ́kàn alálìyàjì pẹ̀lú wa ní ìyájà ẹ jẹ́ ká lọ sí Ìbàdàn 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 adájọ́ tẹ̀ ní Ìbàdàn ẹ jẹ́ ká lọ sí Ìbàdàn adájọ́ tẹ̀ ká lọ sí Ìbàdàn ọgbẹ́ kò máa kà fọ́rọ́rọ́ àyíká náà. Àlùjánnà nílé wa. Pápọ̀ mọ́ta mọ́lọ́lọ́. Àlùjánnà nílé wa. Pápọ̀ mọ́ta mọ́lọ́lọ́. Àlùjánnà nílé wa. Pápọ̀ mọ́ta mọ́lọ́lọ́. Àlùjánnà nílé wa. Pápọ̀ mọ́ta. Àlùjánnà nílé wa. Pápọ̀ mọ́ta. Ó dà kí lorúkọ yín kí n sọ fún ọ lórí fóònù. Ó lè bínú tó àtọ̀gẹ́ o. Bàbá kan wà bí wọ́n lálùwẹ̀ lórúkọ àwọn pọ́n ọ̀fẹ́ rí yín. Bàbá ẹ̀rọ rẹ ní sùúrù. Èmi ní èyí ẹja lúwẹ̀ ni. Bó tẹ̀ ní mọ̀ bọ̀ wọ́n wà kọ́ tẹ́lẹ̀. Ṣé wọ́n lọ ní kọ́ mọ́mọ́jẹ wọlé? Ta ní gúnyán fún ọ tó ní tọ́jú òṣòro? Èmi náà máa kalẹ̀ ń kó wájú ẹ̀ ọmọ ẹ̀mọ olúfẹ́ni. Táàrẹ̀ sani. Bóòlù ti bí o, torí ọ̀dájọ́ o. Oṣù Jóṣù oníke wọn lónìí bóòlù ti bí. Máa gbọ́ méjì lòkìtì àtàtú àtàfẹ̀yìn balẹ̀ àtàtú lọ́ọ̀ta òkú oríire. Bóòlù tí ẹ fẹ́ kí n tàta fún ìtọ́ bá wù ọ́ ni. Gbogbo àwọn tí màá fọwọ́ sí ìwé rẹ̀ tíṣẹ́ rẹ̀ bá fi bọ́ sí tí kọ́ńtrátì bá fi bọ́ sí gbogbo wọn ni wọ́n ti retrench pátápátá wọ́n ti dá wọn dúró. Nígbà wọn wá dá wọn dúró tí wọ́n dówó tèmi dúró pẹ̀lú wọn ni. Alúwẹ̀ ò tiẹ̀ láàrin lójú pàápàá ni. Àwọn tí wọ́n wí níyàwó wọn lọ́mọ ní kí ni wọ́n máa jẹ. Èyí tó yẹ pé bàbá délé ọmọ bá wọn sọ fún láì sí ìkú wọn. Ẹ máa gbọ́ nǹkan tọkùnrin sọ ṣé ọbẹ̀ kó púùlù fún ọ dáadáa sá. Wá o ìtọ́ ọ̀sìn ọ̀pọ̀ o àwọn ọmọ rẹ ní ọjà dúró tí owó yìí ọ̀bá jáde lẹ́yìn yóò jáde lélẹ̀ o torí wípé ọmọ ibi tí mo ti rí owó yìí báńkì mo ti lọ gba owó èlé o. Àwọn ọmọ ọlọ́mọ tí mo sì tún rán lọ sí Mẹ́kà ọmọ wípé gbèsè ni. Tó wù ọ́ nù. Iṣẹ́ yìí mo sì gbọ́kànlé pé bí kọ́ńtíráàtì bá jáde owó ọ̀yọ́ ń bẹ̀. Kọ́ nítorí lè ṣe ni. Kọ́ wá bí nǹkan bíi 150. Ká wá wá àwọn tó paagun tí wọ́n rẹ́sẹ̀ wálé dáadáa ká lọ́rọ̀ rẹ̀ mọ́ wọn ní lẹ́sẹ̀. Kíṣẹ́ rẹ̀ lè tún bọ́ sí tá a lè ṣe ni. Ọmọ ibi tí wọ́n ti ń ta yìí. Tẹ́lẹ̀ ìdí pẹ́. Ìbá ní kó o gbé mi lọ sábàkálìkì ni tàbí onítàkọ́ lọ rí sáà. Tí ò bá jẹ́ owó padà, tí ò bá jẹ́ owó padà, Ọlọ́run Olódùmarè gbọ́. Ṣé àwọn ọmọ tó ẹ̀rọ dájú tí ò bá dá àwọn náà dúkọ́ lọ́ máa lè? Ó ní ọ̀nà àlàmú ìṣe mi. Ìwọ ọjọ́mọ rẹ̀, mo máa gbọ́ ilé ìyá rẹ̀, ọjọ́mọ rẹ̀. Tó o bá sùn tó aláàmì èmi lórí. Bẹ́ẹ̀ mo sọ fún ọ, tí ẹ tó bá tọ́nu mọ́tò rẹ̀, tí ẹ tó bá tọ́nu mọ́tò rẹ̀, èmi ni mò ń ṣe ọmọ ẹjọ́ ní ajọ wà lẹ́nu ẹ̀rù. Ọ̀tá kí máa wò pàpọ̀ ẹ̀ lọ àfírá. Nígbà bíi ìgànnà jáde tẹ́lẹ̀, ẹnu ọ̀nà nígbà jáde. Ìgbé afẹ́wé Kò burú. Wọ́n sọ fún ọ wípé àyàfi tí ẹ kúrò ní ládùúgbò àtìlẹ́yìn mi lọ́yà kù lóòní lálàkàlà kó rí mi. Ajọ wà lẹ́nu ẹ̀ tí èbó lówó ọdún ọgbọ́n mo fún ní ọ̀sẹ̀ kan tí wọ́n bá dé ọdún lọ́fíìsì kan lọ́ máa lè ní. Tí wọ́n bá dé ọdún ní ọ́fíìsì kan lọ́ máa lè ní. wọ́n á tilẹ̀kùn fúnra rẹ̀. Ọ̀fẹ́ bá tèmi jáde, wọ́n gbádùn mi lórí burúkú. Wọ́n lè púùlù fún ọ láíláí lòdì. Máa bomi sí fúnra mi. Bá ti dàgbò náà yẹ̀ lórí. Alúwẹ̀. Má jà ìfúnná náà. Agbáko sínú ìta. Ogún ìgbàlùbà ń bẹ lẹ́yìn. Ẹ káàsán. Láti bò. Mo ń bèrè chief o. Láti bò. Ọ̀dọ̀ àwọn tọ́jú tí wọ́n jọ ń ṣiṣẹ́ ní tiwa. Wọ́n ń sùn nílé. Wọ́n sùn. Jọ́ òde bá wo ọ̀dọ̀. Tó bá ti jí màá sọ fún wọn kó kọ́ ayọ̀jú. Kò ṣe. Tí wọ́n bá sì jí màá sọ fún yẹn. Kò ṣe àbí.
ọmọ. Ẹ jókòó. Àlàáfíà. Wọ́n mi láti bò. Odò alájà. Alájà. Olówó. Àrùn fúnkẹ́. Ṣé o ti máa lọ kàwé rẹ̀ nínú yàrá? Ọmọ alálejò ọgbọ́n. Alálejò. Àbúrò jókòó. Ṣùgbọ́n ọláyà ẹrù ti fa ọ́. Kí lóbìnrin ṣe àbúrò dákun máa gbọ́ kí lóbìnrin ṣe láyà tó o sì mọ̀ wípé màá ká ní house mọ́ wà yìí. Àbí ọ fẹ́ sọ pé ọmọ pé mi àtìyàwó mi lájọ gbé mi. Mo mọ̀ pé matrimonial house náà ló jẹ́ kí n wádìí. Ẹ ò ṣe wá rányàn sí mi kó tó di wípé ọ̀gán fúnra rẹ̀ o gbé yàn lẹ́yìn ọ̀wá pọ̀ àyà rẹ̀. Ìjọ tí mo ti rányàn sí yín kílẹ̀ ṣe tí n bá ní kẹ́ ẹ fi owó ránṣẹ́ ẹ̀ mọ iye tẹ́ ẹ fi ránṣẹ́ sí mi ni. Jọ torí Ọlọ́run kò sí tí mo fi pamọ́ fún ọ tí n bá fi pamọ́ fún ọ kẹ́lẹ́dà rẹ̀ jẹ níyà. Bí mo ṣe gba kọ́ńtáàtì gbogbo ẹ̀ mọ̀ sọ fún ọ. Bí mo sì ṣe lọ yáwó ní báǹkì tí mo lọ fún àwọn tí wọ́n fẹ́ gbéṣẹ́ yìí fún mi tí wọ́n fẹ́ fún mi kọ́ńtáàtì yìí gbogbo ẹ̀ ni mo sọ fún ọ. Bí tí o ti bá sí mọ́ ìfi kankan pamọ́ sí fún ọ. Èyí owó wọn ọ̀dá padà èyí sáwọn ìgbé fún mi ṣé kò yẹ kí wọn náà kọ́kọ́ káàánú mi ni àbí ìgbà tó ń dùn àjọ oúnjẹ kọ́ ni ṣé mo pé wọ́n ní boys ìfẹ́ bẹ́ẹ̀ wáyé ilé ìbónilé yẹ kó bónilé mu kọ́dọ̀jọ́ fún onílé kọ́ yẹrí o. Kí ìfòwé àtijọ́ nìyẹn ń sìn ẹyẹ ilé àlọ́ onílé akúdànù sílé ẹ̀. Wọ́n wo inú ìwé lèmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín chief. Ìwé ẹgbẹ́ ká ṣe ní ìsinmi. Owó ni mo wá gbà o. Bí èlò. 20,000 naira péré. 20,000 naira péré. Yes. Péré. Yes. Ìyàkùbú ìwọ̀n ọba tèmi bá ní owó kò fún ọ torí o ò ní gbé mi lọ́rùn yìí kà tí n bá ní owó fún ọ ọ̀dọ̀ bó ṣe jẹ́. Èló lè lè ṣí. 250. 250,000. 250 naira. 250. Àbí àbúrò ilé yóò tó jẹun fóṣù kan. Báwọn fi díẹ̀ kù. Ẹnu ẹ̀nìwọ̀n náà wà ní tí ìgbóná. 250 kílẹ̀ pé chief. Ọ̀fẹ́ ẹ̀dá yìí ẹ̀ 250 naira. 250 naira. Èmi chief. Tẹ́lẹ̀ yìí ò tó nítorí ọlọ́. Ilé ẹgbẹ́ kì í fẹ́ lè ṣe chief. Ìmú èrè fúnyàwó lé mi lówó oúnjẹ tó gbogbo ilé ìtura ọlọ́. Ìyá òbí business èmi náà. Kílẹ̀ ẹgbẹ́ kì í fi 250 naira rà. Owó kílẹ̀ ẹgbẹ́ kì í fi ṣe chief. Ṣé ibi tẹ́fẹ́ bá ní ayé mi dé ní chief? Ẹ ò bẹ́ ti bá ayé mi jẹ́ chief. Àwọn ọmọ wà ní. Àwọn ọmọ wo mẹ́wàá ń dé kílẹ̀ ẹgbẹ́ kì í fi 250 naira ṣe. Ọ̀dà jẹ́ ká lọ jọ àbúrò. Kúrò wá sí mi gbọ́. Kúrò bá kúrò sí gbogbo tó ń tẹ̀sílẹ̀ sí ẹ̀mọ́ pàdé kó bá bẹ́ẹ̀ mọ̀. Mo kọjá ìlè. Mo lọ fún ìbò orí òkè. Àti mo fẹ́ kọjá ìlè ní orí kẹ̀kẹ́. Ṣùgbọ́n mi náà gbà pé ọmọ tó ti ń gbà 30,000 lówó oúnjẹ tẹ́lẹ̀. Wọ́n á gbé 250 lọ́wọ́. Mo rọ̀ bá lówó lọ́wọ́ wèrè lè lọ́wọ́ áyà sí. Ọlọ́gbọ́n eré ìlú. Ọmọ mi ò sí dáadáa, kò sí dáadáa. Tó bá ti pé mi ní ìmí jáde kúrò nílé ìhà ìyàwó rẹ̀ ní ọba bà. Ṣùgbọ́n mo ọ̀gbọ́n kọ̀mọ̀dé wọn ló dá lórí.
àmọ́ ọlọ́run lásán àti wákàtí márùn-ún àmàdà àwẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ báyọ̀ tàbá ti sọ̀rọ̀ àánú ìwọ̀nyí àkọ́kọ́ àlọ́lẹ́lẹ́ olúwa àwọn àmẹ́ àwọn kù lọ́wọ́. àwọn àgbàgbé àdéhùn sábò olúwa ṣe àwọn àjòjì àjọkùn. Kí ló dé? Wo alájà wà ní àjọkẹ́ ló wá bá ẹ níbà yìí. Ṣé gbọ́n àwọn ọmọ fún ẹ sìn àjọkẹ́ ló wá bá ẹ alájà wà ní. Mo mọ̀ pé mo bí ẹ. Ǹjẹ́ o ti kí mi? Ìwọ̀n òṣìwò nìyẹn. Ìwọ̀n wo ló ń bá mi sọ pé ṣé mo ti kí? Kí ló dé? Ó wà bá ara mi yẹn náà. Ó rò fún nǹkan bí àbájọ mi sílẹ̀ láti wáyé sí Mecca dé mi rí. Tí bá ránṣẹ́ ti kókó fún mi 3,000 naira, á fún 150 ránṣẹ́. Tí bá ní kó fún mi ní 2,000 naira, á fún 100 naira ránṣẹ́. Ṣé owó tí ń gọ́ mi àbówó tèrè? Jókòó. Kí ló tó tó báyìí? Kí ló dé? Ṣèlú bàbá ìlú sọ́dà bó ṣe gbà ní Àjọkẹ́. Torí pé kò lè fọ́ lówó bíi ti tẹ́lẹ̀ mọ̀ sí yẹn wá ní kó ti da bàbá ìyá lọ́wọ́ ẹ̀. Àjọkẹ́ kì í ṣe bẹ́ẹ̀. Ṣé kò sí nǹkan tí ìbá ṣe láyè? Kò sí bó ṣe dùn tó. Ó máa ní sáyìn ìgbà kan tí gbogbo àìlọ́lẹ̀kẹ̀. Ó yẹ kó mọ̀. Tí ebi tí bá da fún bàbá ìmọ̀ ẹ̀rọ sí i. Ṣàdé ẹ̀ ń sọ̀rọ̀ tó ń jọ. Wọ́n fẹ́ kọ́ ọmọ kínní kan. Bàbá tó ń pariwo lórí ní wọn lọ sí Mecca olórí àwọn ọ̀nà pàtàkì tèmi náà ń lò. Ṣàdé sáré tọ́kọ́ àjọ búra pé àní ṣe kan pálapàla mọ́. Ṣàdé jẹ́ kí n sọ kínní kan fún ẹ. Mi ní sùúrù lérè kankan o, ọlọ́run ṣòfò ni mo wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọmọ ilé kò dẹ̀ ní mi máa tún bá mi pọ̀ ní. Wá dúró nítorí. Ní pàtó ṣùgbọ́n ọjọ́ mo kọ́ táwa méjèèjì pẹ̀lú ara wa sọ. Lórí Àjọkẹ́. Lórí dáadáa. Àjọkẹ́. Ṣojú ìfakọ́ṣọ̀ nǹkan tó mọ̀ tó bá bẹ̀rẹ̀ tó bá láǹdé lórí owó ò ní ká. Ṣadé kò sí ní ìfakọ́ṣọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó o dẹ̀ gbà bí n ṣe sọ fún ẹ yẹn. Ṣé orí bàbá yẹn mo kàn ní kí n wá sọ fún ẹ lèmi mo mú wá bẹ́ẹ̀ níbà àbí èmi àti adẹ̀tí pàṣẹ kò sí nǹkan tó fẹ́ dèmi pẹ̀lú ẹ̀kọ́ ní wá sọ báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí ó lè rìn lágbàlagbà kó wá bá ẹ ní kó lè wá fẹjọ́ mi sùn ẹ́ àjọ wà mọ́ kò dẹ̀ sí ẹnì sí tẹ́lẹ̀ bọ̀dì lè fi mi ṣe. Bí ṣe sọ fún ẹ nìyẹn àní bí ṣe sọ fún ẹ nìyẹn kó lè tó lóore gidi Àjọkẹ́. Hello. Please, can I talk with Colonel Ajayo Gidiolu? Who is speaking? Àjọkẹ́. Ṣé o lálàá sí mi ni àbí o lọ sí fáńdì kan wọ́n sọ wípé kò fóònù mi? Colonel ṣe mọ̀ náà.
nǹkan tó gbogbo nǹkan tó wá kùn níjọ́sí yẹn iṣẹ́ èṣù ni ṣe mọ̀ kò dẹ̀ sí nǹkan tẹ́nìbọ̀dì lè ṣe sí i so mo kàn dẹ̀ wá rò pé kò dáa nǹkan tí mo ṣe fún mi yẹn àṣùrọ̀ gbogbo ibi tí mo wà lénìí ẹ̀yin lẹ jẹ́ kí n débẹ̀ gbogbo nǹkan tó wà nínú ilé mi ẹ̀yin lẹ provide so mo dẹ̀ conscience mi ló wá sí mi ṣá pé kí n bá yín sọ̀rọ̀ because mi ìgbádùn rárá láti wà tí mo sì Mẹ́kà dé mo ṣe ní kí n rí yín láti bá yín sọ̀rọ̀. èṣù náà lẹ́yìn obìnrin máa ń purọ́ mọ́ tẹ́ bá ti ṣe pa tẹ́ bá ṣe bí ẹ ní iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni kí ni. wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó ṣe fún níjọ́ yẹn kò dára látọ̀ ìwọ́n sọ wípé kébì walk out of that house. ǹjẹ́ wọ́n ti ẹ̀rọ ti history lẹ́yìn ara àtọ̀ oníkébì walk out. wọ́n ní ìbínú àtọ̀ ẹni wòye ní ìráyè sí ara títà. ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ mi ni mo pè yín sí tí mo dẹ̀ ń bẹ̀ yín kò yẹ kẹ́yìn rogbo nǹkan yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ àná bọ́ọ̀lù ẹ̀yẹ fẹ́rẹ́ lómi tẹ́ máa bá ṣeré. mo ló ti tán ní bó ṣe sọ yẹn bó ṣe rí ọdún conscience wọ́n yẹn wọ́n náà ó di aláàfin ọdún ìṣẹ̀dá ó stop ó sọ nígbà máa. ẹ ṣe so ìgbà ó ní kí n dẹ̀ máa expect yín báyìí. anytime tí bá free máa wá ṣùgbọ́n mi ò ní wá sí ìwó as a matter of fact mo fẹ́ wọlé kí n lọ múra mo lọ sí officers fún nǹkan kan ni ìyẹn ní tẹlifóònù bí mo fi gbé. ok màá yà briefly tí bá ń lọ bẹ́ẹ̀ bí o ní pẹ́ ṣá o. ṣé kí n lè mọ̀ kó ti tọ́nu yín ṣé ẹ kiss mi látòrí fóònù. ó dẹ̀ máa kiss ẹ̀ tó tán. all right okay bye bye. All right. I'm a lucky winner. Àbá òṣèré agbáragbá yẹn. Jọ́sọ̀. Kọ́lẹ̀ mi o. Àwa. Àfọwọ́ yẹn kàn. Kí ló fà yẹn sìn? Èmi náà fẹ́ lọ sí Mẹ́kà ń yá ẹ̀. Kò tó yẹn nà á kọ́lẹ̀. Kò tó yẹn nà á ó ṣe bá sọ pé everything ti tán bí mo ti bẹ̀ yín lórí fóònù náà. Ìwọ ọkọ̀ tó ṣe fún mi jọ yẹn bó ṣe nípọn tó ní. Ẹ má bì. Ó disappoint mi gan. Ẹ má bì. Tó ṣe dùn mí gan ni. Ẹ má bì. Honestly. Ẹ má bì ní ọmọdé lórí. Kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kúrò? Ẹ má bì. Tó bá fẹ́ lọ sí Mẹ́kà, mo lè rán ẹ lọ sí Mẹ́kà. Èèyàn ló ti Mẹ́kà lọ sí Jerusalem náà kò wọ́n ní ajá Kudus. Ẹ má bì. Can't I do that? Wá ní kí Tiger kó máa gbé mi jáde. Ó bí mi nínú díẹ̀. Má jẹ́ kí wẹ́ẹ̀ hapun mọ́. Má jẹ́ kó hapun mọ́. Kò lè hapun mọ́. Kò lè hapun mọ́. Ẹ má bínú please. That's all right. That's all right. Ṣùgbọ́n. Jókòó. Kí ni kí n fún yín? Kí ló wà náà? Anything tó bá wà. Tí ẹ máa ń black night yìí. Ṣé black night ni ẹ ṣá? Yes. Oh, very good. Ọtí ti máa ń sábà wọn ni wọ́n láìkẹ́ gan. Okay. Yeah. Want me to serve you? Don't worry, let me serve myself. Ṣé o lo copy? Èmi ni mo ṣe ń lo tọ́ǹtì náà. Thank you. Ṣé gan? O báwo ni nǹkan? Kò bá Ẹ káàbọ̀ láti Mẹ́kà. Ó lè mo ní kẹ́ ẹgbẹ̀gbẹ̀ egbò sáìdì yẹn. Ó ti tán. Everything ti tán. Honestly, ó ti tán. Ó ti tán tó bá bẹ̀ mí ni. Honestly, pàtí forgive rárá àtọ̀. Ṣé wọn lọ sáà? Mo ló ṣe dùn mí gan bẹ̀ jẹ́ ká gbẹ́dọ̀ àbájáde ọ̀rọ̀ àná. Àbẹ̀rẹ̀ ti bá ṣe rí. Ṣé wọn lọ sáà? Kí lẹ ní ilé tí wọn lè jẹ náà? Ṣé ń sìn sí? Báyìí kọ́ àní nǹkan kan. Ó ní nǹkan lé. Báyìí. Why? So, o lọ́fẹ̀ lé. Mo ṣe fẹ́ ṣe Kò bẹ̀rẹ̀. há kùn rìn. Mo ṣe Kí ló máa ṣe wá lọ́fẹ̀ lé? mo ṣe máa ṣe bẹ̀rẹ̀ ní kọ́nẹ̀. Kí ló fẹ́ sè gan? Àwọn kan tẹ́yìn bá fẹ́ ni kẹsàn. Ẹni ìfẹ̀sẹ̀ bá fẹ́ ni máa ṣe. Torí mo ń lọ sí mẹ́sìn sìn. Okay. Kó fi lè mọ̀ pé ìgbà yẹn ti tọ́nu mi pátápátá. Tí n bá ti ń bọ̀, tí n bá yálé, tí n bá change. Máa máa bọ̀ nígbà yìí. Bí ni màá sọ̀rọ̀ wa. Oh, yeah, darling. That's all right, that's all right.
Àjọkẹ́. 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 Èmi náà ti bàjẹ́ kẹ́. Pẹ̀lú arákùnrin tó o kó sí kakí bíi àwọn tó ń wọ ìdúró ọkọ̀ ojú omi. Má dá lé wọn. Mr. Wàyù. Wàyù rẹ. Àti Wàyù. Wàyù rẹ. Wàyù rẹ. Tó fẹ́ fọwọ́ gun ní mú ní. Bí bá fọ́ fún un kọ́. Yìí kẹ́ má dá lóhùn sọ. Torí tí bá pàkí ní ìmọ̀ lórí ẹ̀jùjì ló ti bọ́ lójú ọ̀. Ṣé ibi ìjẹ́jẹ́ bíi báàkì sọ́jà? Tó o kó sí kakí bíi tàwọn tó ń wo èso ọkọ̀ ojú omi. Ṣé ibi ìjẹ́jẹ́ bíi báàkì sọ́jà? Baba, it appears you know what you are talking about. You are bloody fool. You are bloody fool with your bloody English you have spoken to me. You are bloody fool with your English. How many people can you not spoke English to me? Spoke English on and let me tell you. Let me tell you something. You understand? This place is a free place. And you too? I said this place is a free place. And you too? And anybody can come here anytime, any moment. And you too? And then what is your problem? And you too? And you too? Do you understand what I'm talking about? Bẹ́ẹ̀ni yóò bá tó orí tèmi pé bàbá kò gbé èkó mọ́ gbé èkó jù ọ lọ. You know what I'm talking about at all? How many books you can? And you too? And you too? Olórí kórìí bí ẹja kóńkò. Wo. Ibi yìí ètè bára kì í sọ́jà. Bọ́tà. Baba, be careful. And don't go beyond your boundary. And you too? Otherwise, you will see yourself. And you too? And you too? Bàbá ìná wa pariwo. All right, Sergeant! Bẹ́ẹ̀. Sergeant! Àjọkẹ́. Yes. Ìjọ ìlàjú rẹ̀ kọ́ mẹ́ni tó ń sọ̀rọ̀. Kí ni ẹ? Stand by. Yes, sir. Sẹ́ni tó pè é. Èyí ìwọ̀n àjọ mi lójú ni. A ti mọ̀ pé tọ́lọ́pàá bá fún fèrè ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ ló pè. Àánú wọn ṣe ní. Ó ń kí ilẹ̀ tẹ̀ lọ́mọ ẹgbẹ́ inú rẹ̀ kórun márùn-ún. Gbogbo orí rẹ̀ ewu tán. Ọgbẹ́ láyà bí. Ìwọ ò tó irú eléyìí ìṣẹ́gbọ́n ẹ̀kọ́ máa bẹ́rí lé tẹ̀lé. Ọkàn fún. Bọ́tà. Sergeant! Stand by. Àjọkẹ́. Yes. Sọ́ọ̀mọ̀ yìí tó owó àpò mi mo fi rán ọ lọ sí Mecca. Àbámọ̀. Ọmọ tí owó ojú ògùn mi mo fi rán ọ lọ sí Mecca. Títí wá nìyẹn bàbá. Wọ́n ti rán yàn lọ sí Mecca ni. Ṣé wọ́n ti rán yàn lọ sí Mecca ni bàbá? Má bàa mi sọ náà ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọ́n ti rán yàn lọ sí Mecca ni. Wá rántí o, ìtòsè ìtọ́ba ti rí pé àwọn aṣíwájú ṣe é wọ́n mú jẹ lófin ní rí ìjìyà rẹ̀. Stand by. Bàbá, jáde síta nílé mi. Kẹ́mi jáde. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mo ní kó o jáde síta nílé mi ti ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀nu rẹ̀ mi. Mo jáde síta mẹ́. Bàbá lẹ́yìn kan tó gbèmí jáde nínú léjì òsì. Bàbá ńlá bàbá ẹnì kan tó gbèmí jáde nínú léjì òsì. Nínú ilé. Bẹ́ẹ̀ mọ́ sọ. Táìgà. Ọba pé fúrúmọ̀. Táìgà. Kó o pe táìgà kó o pe fúrúmọ̀. Màmá àlàyé. Wọ́n ti bí jọ irú wèrè mo ní kẹ́. Màmá mi tí ò sí nǹkan máa. Sọ́jà máa gbọ́ tí mo sọ. Bàbá tọ̀ọ̀kan ẹ̀ lè ní. Tọ̀ọ̀kan ẹ̀ lè ní ọkọ̀ tí ń ṣe láyọ̀nù. tó máa jáde láyọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí kí n fi ọ̀bẹ gbé pẹ́pẹ́ lọ́rùn. Ìfún gbígbé bíi ti báwo èmi lè mí náà yá rẹ lọ mọ́kà. Òṣì máa pẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹn òṣì máa pẹ́ lọ́nu. Òṣì máa pẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹn bó bá fẹ́ lù mí. Òun wò mí rẹ̀ ní sọ́jà. Àjọkẹ́ pẹ̀lú owó mi tí mo fi rán ọ lọ sí Mẹ́kà àjàbí tí ìbá ti pé òògùn ojú mi mo fi rán ọ lọ sí Mẹ́kà kò dájà tí ò ní dá fẹ́ bó ìsọ̀ yẹn tí o bá fẹ́ kò ní dá fẹ́ ó ti dúró kò ní dá fẹ́ kò ní fẹ́ ọkùnrin ní òkú o. Ẹ má bínú jèrè kọ́nẹ̀. Jọ̀ọ́ má bínú. Má dára bá yẹn lóhùn o. Jọ̀ọ́. Ṣé tí ẹ ń ṣe mi nìkan kò bínú? Mi tẹ̀ ní kó o tiẹ̀ wẹ́yìn sí ń pa ẹ̀. Àjọkẹ́. Yes, dear. Ẹbí ló mú pé. Ẹ mẹ́ta ní kẹ. Ṣé dàrẹ́tọ̀ tó wọn lọ sí tàbí? Olórí burúkú ẹ̀ nìyẹn kẹ. Olórí burúkú ẹ̀ nìyẹn. Yes. Dàrẹ́tọ̀ tó mú ẹ̀ lápò. Tó mú ẹ lọ sí Mẹ́kà ni wọ́n ti bẹ́ẹ̀ free. Níṣojú mi. But I did it because of you. And you work because of me. Oh, Kọ́nẹ̀.
Look at this babulous animal. Èèyàn mú wẹ̀ lápò, ó rún ẹ lọ sí Mecca, ó wá ní kó gbé jáde. Who are you by the way by the bush? Now, let me tell you, wọ́n ní kó tó ojú bẹ̀rẹ̀. If you dare touch me, tí o bá fi ọwọ́ burúkú ẹ̀ kàn mí, you are in soup, hot pepper soup. Èèyàn mú wẹ̀ lápò ó rún ẹ lọ sí Mecca, ó wá ní kó gbé jáde. Kọ́nẹ̀ Kó tó ń gbójú bẹ̀rẹ̀ ni ó ń pòwe mọ́ mi ni. Kí ni evidence mi ò lè ṣerú ẹ̀ fẹ́ mi náà? mi ní ṣerú ẹ̀ fún ẹ. Ìwọ tó bá ṣerú ẹ̀ fún mi, ajẹ́ pé second time ni ẹ. Ṣé bí ni mo wà tí mo work ṣe àti tó work me out? Yes. Ó wọn bí mo ṣe sanwó bí. Ọmọ bí mo ṣe ra gbogbo nǹkan tó wà nílé. Dá mi lóhùn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ni ẹ. Now, ẹjọ́ ẹ̀ pélé ni. Kọ́nẹ̀ please. Bí mo ṣe ń wọ èyí kó wò kí kó wò bẹ̀. And get out of this house láì ní pin kúrò bẹ́ẹ̀. Tí o bá tọ́. Sergeant! Sergeant! Yes sir! Please. Idiot! Please. Kọ́nẹ̀ please. Now, tí wọ́n bá make attempt láti touch me, kò fọ́ etí ẹ̀, kò kick ẹ̀. Ọjọ́ ọwọ́ ẹ bá ṣèṣì kàn mí, you are in soup. Kọ́nẹ̀ Who are you? please. Ó ti ẹ̀ lójú àánú àtọ́ ni. Please. Ó ní conscience àtọ́. Please. So wọn tó bá. Tiger! Out of this place. Tiger! Màmá mi. Má fi bí fún mi. Kí ló tún ṣẹlẹ̀? Tiger. Kí ló bọ̀ látòkè sílẹ̀ màmá mi? Kí ló bọ̀ màmá mi? Èmi arẹ́jẹ̀yọ̀. Ayé mi bàjẹ́ lẹ́nu kí ló wá fún un. Àǹtí, ṣé o fẹ́ jà níyà? Àlàyé ọjọ́. Mi sọ̀rọ̀ ń dà ọ́. Ìkáwọ́ mi sókè rẹ̀. Ẹ̀sùn ọlọ́run bàbá mi lè àfikà. Wá gbọ́ màmá, àlàyé màmá. Ọpẹ́ tí bọ́ọ̀dù ẹ̀ jáde nílé yìí. Ọtọ́ọ̀nù wá kàn yín. Wọ́n bọ́ọ̀dù ẹ̀ síta. Iṣẹ́ parí sí láàrin èdè ẹ̀. Oya wọ́n ká àwọn bá ẹṣẹ́ bọ́ bá ṣe wù yí. Wọ́n ká ẹṣẹ́ bọ́ bá ṣe wù yí. Please Kọ́nẹ̀. Oya jáde. Kọ́nẹ̀ please. Káàbọ̀ ọ̀la sọ. Kọ́ńkọ́ bí ti jẹ́ gẹ́gẹ́ bí epo bẹ́sì pẹ̀lú gírẹ́sì. Aṣẹ́wó bá mi. Now, tó bá ti dé bára, you understand? Kò kó àwọn ọmọ ọdún àti àwọn. Tó bí lára tó ń lọ fẹ́ àmà lọ́kùnrin lọ́kùnrin tó fà. Kí ló bá ẹ̀ lálẹ́ jẹ́? Bàbá wò ni? Abọ́lé burúkú tó máa mi lọ sí Mẹ́kà yẹn. Ṣé o mọ̀ tó ní pé mo ní kí táyà fún bàbá yẹn níta? Nípa bí Kọ́nẹ̀, èyí tí ẹ̀ náà dẹ̀ ló máa láìkẹ́ ẹ̀ ní o. Ìtòbí máa gbọ̀ pọ́ọ̀sì ní ọ̀gá ẹ̀ ló ń sọ pọ́ọ̀sì. Ó ní kó ń gbé mi nígbà kò tiẹ̀ jẹ́ kí n mú single pin jáde. Lọ́sẹ̀ tán. Tó ń ṣe bẹ́ẹ̀ ni kò ti ní gbogbo ayé tán. Mi ní kó fi èdè nú. Mi ní pé kòkíkọ̀ mo ní bẹ́ẹ̀ fẹ́ òṣèpè lera ara lọ́jọ́ yẹn. Wá ń sòsì kò sí ẹ̀lẹ́ fún mi. Àjọkẹ́ jáde má jẹ́ kí n tún rí ẹni ilé mi mọ́. Ẹnu ẹ̀ ti fẹ̀ ju ojú ilẹ̀. Kí ló ń wá náà tó fẹ́ ti ṣe fẹ́ǹsì? Kí ló ti ẹ̀gbẹ́ wá bìbà? Kí ló sọ? Wọ́n máa gbọ́dọ̀ ẹ̀ ní ìlànà. Ó jábọ́ ni àbí òṣèṣì fún àbó àbí báwo? Bóyá kò jẹ́ wípé owó lẹ́nu. Mú kàn ní bóyá síta. Mo ní ìsàkíyàn tó ṣe é jọ. Má kò bá mi o. Má kò bá mi rárá. Wo àgbà ló sórí àgbà tí mo ti yọ owó nù. Kò sọ́jọ́ kan tí mo pariwo. Má wàá kó ṣì tiẹ̀ bá mi bíbà. Ìjọ ti gbọ́. Má wàá kó ṣì tiẹ̀ bá mi bíbà yìí o. Má lọ jẹ́jẹ́ mo ní kò jáde lẹ́mi àfẹ́lọ́ ní.
lẹ́yìn kan. mi máa rí nǹkan ọ̀rẹ́ mi ó ṣàmọ̀ ogun nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti bàbá olórí burúkú yẹn láti ìgbà tí mo ti Mẹ́kà yìí gbogbo ẹ̀ ló ṣàmọ̀. máa bèèrè ní nǹkan tó máa ṣe fún mi. bàbá yẹn wá sílé mi ìjọ kan ó wá bá kọ́nẹ̀ bí kọ́nẹ̀ ṣe bínú nìyẹn tó yarí pé tó mo sì ń jáde pẹ̀lú bàbá òṣì ni bí ṣe lé mi síta tó ní kán gbé mi síta nìyẹn. orí ìkúnlẹ̀ gan ni mo wà tí mò ń bẹ̀ nígbà tó ní káwọn sójà ẹ̀ gbé mi síta. ọpẹ́lọpẹ́ alàgbà ẹ̀. tí mo ní àyíjọ máa pin lò títí dìgbà tí máa tún fi rà ní ìpín. Ìjọba èmi fẹ́ máa lọ. Mo ti fẹ́ máa lọ. Kò sí problem. Ó di ẹ̀ wọ́n kì í ronú máa ń hápùn ó dẹ̀ ti hápùn ni wọ́n ti mí fún ẹ ní 100% assurance. Òwe nílẹ̀ wí gbogbo tó ti sọnù bàbá recover ẹ̀ but wọ́n gbàgbé nípa deal yẹn o. Appointment to manage sorry àfilẹ̀ yìí ṣe kankan náà mọ̀dẹ̀ tí màá rán ní sí at any time ṣùgbọ́n. ẹ ṣe. dọ́ọ̀ ló kúrò ọ̀rẹ́ ẹgbẹ́ yìí. ọ̀rẹ́ mi wò. Àjọkẹ́. ó ti pẹ́ kí ló ṣe. She has been jailed. What? Àjọkẹ́ ẹ jọ kí ló ṣe. Fraud. Ó lọ involve ara ẹ̀ pẹ̀lú àwọn. mi ò gbọ́ ọdún náà fún. 10 good years. ọdún mẹ́wàá. Àjọkẹ́ is finished. Oní. Àjọkẹ́ ti tán. Ó ti tán. Aláàjì. Kí la lè ṣe fún. Títà kí èmi lè ṣe. Kí èmi lè ṣe. Ẹni bàbá wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Because he has refused to listen. Ó gbọ́dọ̀ jẹ́ ìyá ẹ̀. Àjọkẹ́ ti sọnù. Àjọkẹ́ ti tán. Mo máa bá Àjọkẹ́ sọ bí mi bá sọ. Mo ní kó jẹ́ kí nǹkan tẹ́ lọ́rùn. Mo ní kó jẹ́ kí nǹkan tẹ́ lọ́rùn Àjọkẹ́. Á dùn yàn lọ́wọ́ bọ̀tẹ́. Ọmọdé àdárúgbó kó tó jáde níbo ló ti wá fẹ́ bẹ̀rẹ̀. Bígínà ó ti finish. ìyàwó sójà ìyàwó sójà àyàwó ọ̀ndà èmi fúnra mi abẹ kọ́nẹ́ẹ̀lì. kò gbà mo rán sí ọlọ́pàá wọn ò kúkú gbọ́ Tadé náà mo sọ fún un kò gbà. wá bẹ́ẹ̀ ju yẹn ẹ wò olódòkó sọ̀rọ̀ ó ti ya wò rè ẹ dúró ẹ jọ ṣe. àlọ́ wo ni ẹ jọ ṣàlẹ̀ rí kí lẹ fẹ́ rí fún a ti ṣètò àti gbé lọ sọ́gbà àwọn wèrè. ẹ jọ àǹtí. sísà tí mo ní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. àti ẹ̀gbọ́dọ̀ rí sórí lè dá yín mọ̀ ṣá. adáwà mọ̀. gbogbo ẹ̀ máa bọ̀ ẹjẹ́ mú yín lọ. ẹnìkan lòun wọ́ dẹ́rẹ́sì.
lọ̀gá ẹ̀ kò sí àjọkẹ́ lọ sọ amọ̀dínà tó ń bọ̀ lọ́la yìí àjọkẹ́ àjọ máa lọ ni àjọkẹ́ èmi Fọláṣadé ló ń pè é. àǹtí mi èmi Kúnlé àbúrò yín mà ní. àjọkẹ́ ọmọ mi mọ́ àjọkẹ́ mo máa sọ fún ẹ àjọkẹ́ mo máa sọ fún ẹ mo dẹ̀ kéde òkè tó mo fi kọ́ni fún ẹ ògbọ́n mo ní èpè tí yóò bá gbé ara ìṣẹ́ mo ní bó dání mo ní bó mi àmúyàn lálẹ́ mo ní nǹkan tó bá fọwọ́ ara ẹ̀ dání mo ní ònílé owó ònílé ká ó bá. mo kéré lọ́wọ́ àgbẹ̀rẹ̀ àwọn wèrè mo kéré lọ́gá lọ́wọ́ ká ní àwọn ẹ̀dá. arúgbó sókè orí àkísà ló gbà rí. ayé àjàrùn ọkùnrin ló ń fò kiri. arúgbó sókè. Ìgbà ìgbà ayé òdúró, ohun gbogbo ń torí kojú. Ṣé ni wọ́n tọwọ́ jà lárùn? Owó gùn wọ́n ní tẹ́tẹ́ bọ́bá. Ilé mi ò bá mi rí ìlú kọ́ dúdú.